Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé náà ni small body but big engine. Ọlọ́run ló wù kó ṣe bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó yẹ pé wọ́n ti wo fídíò oríṣiríṣi tó tiẹ̀ rí nǹkan gbámú ń bẹ̀. Wọ farabalẹ̀ kó gbọ́ eléyìí. Dr. Lékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé òun ló ń sọ̀rọ̀. Mi ò ní ròjó kó di àìná mọ́ mi lọ́wọ́. Mi ò ní parọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe àwọn fídíò báyìí onírọ́ ló pọ̀ jù. Ṣùgbọ́n ìwọ náà farabalẹ̀. In tó bá ṣàgbọ́ lẹ́nu mi kọ sílẹ̀ kó kọ orúkọ mi sí, kó wá kọ WhatsApp number mi sí. Má pe nọ́mbà náà, WhatsApp ni. Nọ́mbà náà ni 08028565188. Wà á rí pé láì tí ì lo àwọn tí mo bá sọ gan, tó bá fi hàn àwọn ọ̀jọ̀gbọ́n pé ṣé òògùn yìí lè ṣiṣẹ́, wà á rí pé máa bí ẹ pé ibo lo ti rí talent tó sọ. Ogun tí mo fẹ́ kọ́ wa òun náà ni pé táwọn àgbàlagbà tán bá ń dàyàn láàmú, àbẹ́ táwọn àgbàlagbà tí ò tí ì dà láàmú, tí ò fẹ́ kan dídá òun láàmú. Tá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá obì àbàtà olójú mẹ́ta. Obì àbàtà olójú mẹ́ta yìí ẹ jẹ́ ká sọ sínú omi gbóná, ká sè, á wá yọ kúrò nínú ẹ̀. Á wá odidi atare kan. Odidi atare kan yìí ẹ jẹ́ ká dáná sun. Á dáná bó ṣe náà stove. Ẹ má lo gas. Bó ṣe náà stove. Bó ṣe náà igi tàbí coalpot. A fi sun atare. Tá bá ti sun atare yẹn, kò dìgbà tó bá jóná gúdúgúdú ká ṣáà ti rí pé a sun. A wá mú obì tá bọ̀ yìí àti atare tá sun, a kó sínú ìsasùn. Tá bá kó sínú ìsasùn kékeré kan, a wá fi ẹyẹ òǹbẹ̀ a fi lé lórí, a wá jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná ká wá pò mọ́ṣẹ́. Tá bá ti pò mọ́ṣẹ́ tán, a wá máa fi wẹ̀. Tá bá ti fẹ́ bu ọṣẹ yìí tí a fẹ́ fi wẹ̀, a máa sọ pé a kì í fi atare súnsun bọ egúngún. A kì í fi obì bíbọ̀ bọ òrìṣà. Tẹ́yìn ìyá tẹ bá ń lọ sóde, ẹ̀yin àtòǹbẹ̀ òun lẹ́jọ́ ń lọ. Mo wá fi òǹbẹ̀ bẹ̀ yín. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàrú. Mo fò òǹbẹ̀ bẹ̀ yín. Ẹ jẹ́ kí n rí ṣe. Mo fẹ́ òǹbẹ̀ bẹ̀ yín. Gbogbo ìdílé lọ́wọ́ tẹ tí ń dí mi lọ́wọ́, ẹ fi mí sílẹ̀. So èèyàn máa sọ àwọn àdúrà bí ọ̀rọ̀ yẹn ṣe kan èèyàn. Tó bá yẹ pé èèyàn tó yẹ pọ́n dí lọ́wọ́ ni, tó yẹ pọ́n ti ń di lọ́wọ́ rẹ̀ dì, òun ló máa sọ pé kẹ́ má dì mí lọ́wọ́ mọ́. Ṣùgbọ́n tó bá yẹ pé wọn ò tí ì dí lọ́wọ́, a máa sọ pé kẹ́ má dì mí lọ́wọ́. So àwọn nǹkan tá fẹ́ a máa wá sọ. Mo fẹ́ òǹbẹ̀ bẹ̀ yín. Ẹ jẹ́ ń lówó. Mo fẹ́ òǹbẹ̀ bẹ̀ yín. Ẹ jẹ́ ń rí ṣe. Mo fẹ́ òǹbẹ̀ bẹ̀ yín. Ẹ jẹ́ káwọn ayé máa rántí mi sí rere. So gbogbo àwọn nǹkan tí èèyàn bá fẹ́ tó jẹ́ àwọn nǹkan dáadáa, èèyàn máa sọ. Ọṣẹ yẹn èèyàn máa fi wẹ̀. Alẹ́ ni ìwẹ̀ náà. Ìwọ tó wá ń gbọ́ fídíò yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbọ́. Mo fẹ́ kó mọ̀ pé Dr. Lékan Sàlámì ó yàtọ̀ sí àwọn tó ti ń gbọ́. Ní tèmi ń ṣe ó yàtọ̀ sí ní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe. Oníṣègùn ni mí tí mo rẹ́gísítà lọ́dọ̀ ìjọba. Orúkọ company mi òun náà ni Ìlànà Ìṣègùn Ìbílẹ̀ Herbals. So ìwọ tó bá mú nọ́mbà mi, ẹ má pè pé o fẹ́ máa béèrè ìbéèrè kan. Tó bá yẹ pé o ní business pẹ̀lú mi, orí WhatsApp ni kó jẹ́ ká ti sọ̀rọ̀. Mo fẹ́ ṣe nǹkan báyìí, jẹ́ kọ́rọ̀ ẹ̀ kó lọ straight forward. Mi ò kí ń ṣe àwọn ọmọ kéékèèké tó ń wá subscriber àbí tó ń wá viewers tó máa sọ ògùn oríṣiríṣi. Ẹ rí pé àwọn ọmọ yẹn wọ́n máa sáré fi nọ́mbà wọn lẹ̀. Mi kì í fi nọ́mbà lẹ̀ anyhow. Torí ẹ̀ wọ̀nyí máa ń sọ pé kí èèyàn má pè mí. Nítorí pé ọlọ́pọ̀ èèyàn ni mí. Àwọn ọ̀rọ̀ tẹ́ sì fẹ́ sọ, a lè gbádùn ẹ̀ tá bá kọlù ara wa. Ṣùgbọ́n tó bá jẹ́ orí WhatsApp ni, a gbádùn ara wa. Èmi ni president fún ẹgbẹ́ Association of African Tradition and Culture. Ẹgbẹ́ tí a ti ń gbé àṣà Yorùbá lárugẹ. Tí wọ́n náà bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́bọ, kì í ṣe ẹgbẹ́ aláwo, bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ tó ṣe pé gbogbo àwọn ẹ̀yà, gbogbo àwọn ẹ̀sìn ló wà nínú ẹ̀ ni. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ń tì àfáà súnà ni ẹ́, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. Ìwọ tó yẹ pé ẹlẹ́bọ ni ẹ́, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà.
kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn. Àṣà Yorùbá tó pa gbogbo wa pọ̀ òun là ń ṣe ń bẹ̀. Nítorí in tí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ yìí òun náà ni pé ẹni tó máa wo fídíò yẹn tó máa dé àwọn ẹgbẹ́ ẹlẹ́bọ ni. Ìwọ tó bá ń ṣe ẹ̀sìn yálà Christian àbí Muslim o lè darapọ̀ mọ́ wa. Ìwọ ló ní ẹ̀sìn ẹ. Religion is personal. Ní táwa ń sọ ni àṣà Yorùbá. Àwọn òyìnbó ti gbé ẹ̀sìn, wọ́n ti gbé ẹ̀sìn tiwọn, wọ́n ti gbélé wa lọ́wọ́, wọ́n ti gbà tiwa. A sọ̀rọ̀ nípa ẹ̀sìn, à ń sọ̀rọ̀ àṣà tó da gbogbo wa pọ̀. Kó tó di pé a máa bá ilẹ̀ Yorùbá débi pé téèyàn bá lo àgúnmọ̀bà wọn á sọ pé ẹ̀ṣẹ̀ ni. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ yìí kàn sí mi lórí WhatsApp 08028565188. Ẹgbẹ́ tá à ń polówó ẹgbẹ́ ta rẹ́gísítà lọ́dọ̀ ìjọba òun ni ẹgbẹ́ náà. Kò wá sí ìlú tó wà tó lè darapọ̀ mọ́ wa. Á dára fún wa o.